ẹ̀sìn yìí ti pọ̀ jù ńlójósì ọ̀pọ̀ Nàìjíríà àkùkù sáyé wá àdánwò tara tí a náà wà ń bẹ lọ́tọ̀. àfáà mi ń fi irun gbọ̀n gọ̀kadà káàkiri kò rí gẹ́gẹ́ bíi problem. iṣẹ́ náà lọ́kà kún lẹ́yìn tó yá dájọ́ kò kọ́ máa bá wa tàgbọ́n àgbọn lọ́yẹ̀ ọmọ ta ò dìndìnrìn. jára rẹ Nàìjíríà àpọ̀jù ẹ̀sìn ti kó bá wa ànírònú mọ́. kó ẹ̀sìn tó sì ń wò yìí ńláyé sásí lábẹ́ Nàìjíríà jù tádánwò wa fi pọ̀ jù. àwọn ìjọba wa dáìsọ àti wọn ò bìkítà lórí ọ̀rọ̀ wa. ibi tó ti sun ẹkún pé mẹ́wàá ti ṣe wá Nàìjíríà nítorí ẹ̀sìn. tó o bá lọ airport ní ìjọ́kíjọ́ torí ọjẹ́ ni wo iye ẹ̀dá èèyàn tí ń fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn torí pé ayé wọn á fẹ́ kórí bí wọ́n ti fẹ́. wàá wò dáadáa other country mélòó ni ń wá Nàìjíríà nítorí ayé títí wọn níbi òsì ti kọlù wárè. ẹ̀sìn náà ni ó ti pọ̀ ju àwọn organize ìtàlẹ́ àwọn organize nǹkan kan wọ́n jáde tí ó bòde lápò rẹ̀ sọ́dọ̀ àwọn tá a wí náà. bẹ́ẹ̀ náà ni tó o bá wo church dáadáa Sunday service ẹyọ kan tí wọ́n bá dá 15 naira fún bẹ́ẹ̀ ayé rí ọmọ lójútùú ọmọdé tó fi sínú ayé sọ́lọ̀ ńlọ ń dáwó fún ni má tara rẹ̀. ìyàwó olùṣọ́ rẹ̀ wo mọ́tò tí ń lò ọmọ wọn ọmọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà má rí wọn tó o bá lọ Sunday service. sórí ìwọ tó gbé ẹ̀sìn lérí jù dákun mọ́ gbọ́n tí mo fẹ́ sọ ọ́ bẹ́tà kó stroke òpó mẹ́wọ̀. ìwọ tó ṣe pé ẹ̀sìn ó ti pọ̀ jù lọ́kàn rẹ débi pé làákàyè yẹn ti sọnù tán yányán stroke lórí tí mo fẹ́ sọ ìmáwùlẹ̀ gbọ́. mo ti sọ̀rọ̀ kánjú òní náà mo sì wà lórí ẹ̀ o. o ò lè lọ sóòru night fijin tó ń lọ kí gbogbo àsàlátù rẹ tó ń bá kí night fijin sóòru rẹ tàjúdù rẹ tó ń ṣe kí àti náfìlà rẹ o ò lè kírun bẹ́ẹ̀ ṣàdúrà kó lówó. àṣírí rí ọmọ bò ní àwọn kankan bẹ tí ò yọ ọ ní wípé ó ṣe tọlọ́run ò ṣe tọlọ́run Ọlọ́run ó kí ọ. Oh my God àdéhùn Ọlọ́run ni pé Ar-Rahman èmi Ọlọ́run ọba àjọkẹ́ ayé ń kẹ́ gbogbo yín ọba tí ń kẹ́ dání. Ar-Rahimi ni ó padà sí lọ́jọ́ kẹyìn lórí tẹ̀sìn kọ́ torí àti náà tí wọ́n ṣe ẹ̀sìn fáá. Oh my God ọ̀dà lóòótọ́ lọ́lọ́run ní àdìhún ní ẹ pè mí astajibu lakum ń dà yín lóhùn. ṣùgbọ́n tí ò yí ọ ni wípé yóò dá lóhùn lóòótọ́ kì í sí ọ̀nà táwa ń gbé gbà lórí káwá jókòó máa dá láàmú sáá pé àfi tá a bá tó forúkún fọ̀sẹ́kùn fìṣòrókún. ẹlòmíín ṣàdúrà débi pé ó ti nǹkan ti ń ṣe inú ara o kì í ṣègbà ńlá tó rò pọ̀ lọ́hún ó tó dáhùn. sórí Nàìjíríà tá a wà yìí àwọn advanced country other country wọ́n bísì lórí tí wọ́n fẹ́ fayé ṣe àti tí wọ́n fẹ́ kọ́mọ́tàn náà ran tiwọn. wọ́n ń ṣe é fún wa àwa tá a lẹ́sìn yìí à ń dààmú gbáyé ni tó ń ti bẹ́ẹ̀ àlè wọn bá. sórí tí ó jẹ ọmọ ìwọ náà ronú sọ̀rọ̀ yìí má fi ayé rẹ àti ìṣẹ̀mí ayé rẹ ṣòfò lásán lórí ipò òun retí paradise àbálìjẹ́ nìkan tí ò sí níbi tó gbé sí o. ibi Ọlọ́run pín àlìjẹ́ nìkan sí pọ̀. nǹkan mélòó ló ti ṣe sínú ayé tó jẹ́ pé wúlò fọmọ aráyé tọ́lọ́run lè tí a lè padà máa rántí rẹ tọ́lọ́run gbọ́ sọ pé ò nípa nú ayé. ìdí ni wípé tó o bá wo church dáadáa jẹ́ n bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tàwa mùsùlùmí gbogbo àsàlátù tẹ́ ẹ máa ń lọ èmi ọ̀dà kọ ẹnìkan tẹ́ ẹ pọ̀ tẹ́ ẹ máa ń ó yàn kàn Sunday hùn ìwọ decide pé lóṣù yìí láti sin lọ ìní sun 1 naira lẹ́ǹbẹ̀ mọ̀ tí n bá ti lọ ó rí i pé gbogbo wáṣí tí wọ́n máa ṣe owó múamúa ẹmọwọ́ ẹ̀ ná fọ́lọ̀ náà ni sọ́lọ̀ ń lò fún ni àbọ̀n lọ náà fún tí wọ́n fi ń gbọ́ bùkátà ayé wọn. ebi ń gbọ́ ọpọlọ rẹ bá fẹ́ sí ni wọ́n tó rí pé ẹjẹ́ á ṣe project kankan fi tó ń bì kan sí wọ́n rí pé ibi anáwó sí fọ́lọ̀ rẹ̀ Ọlọ́run kọ́ ọ̀nà fún èèyàn ló fún. ibi táwọn ti ń gbé ìgbésí ayé ebi wọ́n tó ń fún wọn tó ń dá àjọ yìí bọ́ ọ bá ní ọ̀pọ̀ láàrin ọdún wo èèyàn tó dá bẹ́ẹ̀ tí wọ́n fi ṣètò ayé wọn ebó òrì mọ́tò gùn ọ̀ọ́mà tí ì parí ilé. bẹ́ẹ̀ náà ni tó o bá wo church dáadáa Sunday service ẹyọ kan tí wọ́n bá dá 15 naira fún bẹ́ẹ̀ ayé rí ọmọ lójútùú ọmọdé tó fi sínú ayé sọ́lọ̀ ńlọ ń dáwó fún ni má tara rẹ̀. ìyàwó olùṣọ́ rẹ̀ wo mọ́tò tí ń lò ọmọ wọn ọmọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà má rí wọn tó o bá lọ Sunday service. jára rẹ̀ Nàìjíríà àpọ̀jù ẹ̀sìn ti kó bá wa ànírònú mọ́. kálukú ń fi ọgbẹ́ strategy dá tiẹ̀ lẹ̀ ní kì í sàn jẹ́ ń pariwo lẹ́gbẹ̀ẹ́ lẹ́kì o àwọn tí wọ́n ti ló kọ́ ni. wo ẹ̀sìn tó sì ń wò yìí ńláyé sásí lábẹ́ Nàìjíríà jù tádánwò wa fi pọ̀ jù. àwọn ìjọba wa dáìsọ àti wọn ò bìkítà lórí ọ̀rọ̀ wa wọ́n ti mọ̀ pé tọ̀ ọjà ti kójú lórí ẹ̀sìn kálukú ọmọ tira wọn ṣubú ni. bọ́ọ̀lù ń ṣe ní òpè òun kì í ṣe sáìdì jẹ́ ń bọ́ gbé gbà ní gbogbo owó tọ̀ ọ̀dà ẹ sọ Sunday service kan tí àwọn NSFAS organize àti kọ̀ríbù ni àti nítorí ẹjẹ́ ni àti gbogbo ẹ̀ ni ẹ rí pọ́n mísínà ní owó oṣù tí wọ́n ń gbà ẹ wá gbàgbé lórí ọ̀rọ̀ owó oṣù gan bẹ́ẹ̀ bá ti ṣe ẹsẹ̀ yóò ṣàgbowó ṣẹ́ dèdè ní ara rẹ̀ owó tí wọ́n ń san fọ́lọ̀ náà ó ní wọ́n fi sanwó oṣù fún wọn. kò sí Sunday service kan tẹ́ ẹ lọ wọn ó fún wa ní nǹkan tí wọ́n bá ń bọ̀ nílé envelope ń tẹ̀lé wọn bọ̀
kódà àwọn ó tún gbowó mọ́tò sọ́lọ̀ ní ẹ̀ ń ṣiṣẹ́ fún àbí ẹ̀ ń ṣiṣẹ́ fúnra wọn fọ́nlá àkàyè là ń bá wí. wo churches tẹ́ ń dálẹ̀ tí gbogbo yín lọ tí ẹ̀rọ pé ń dá ìwọ náà mọ̀ pé bọ́ọ̀ bá mú wo lọ church ó rí pé òní fẹ́ lọ sáfíìsì yẹn dìdìrín ni ọ́. Ọlọ́run ti gbé àpèjúwe lélẹ̀ ń gba coronavirus complete 8 months tá a fi wà nù problem yẹn ó yẹ kó o ronú dáadáa. Churches of function mọ́sálásí of function àsàlátù of function tá a lè bí panu lè má ṣàbùsí ebi ọ̀pẹ nìkan kan kún gbà náà. Àwọn bàbá sì ń lo oko àwọn èèyàn sì tún gbà nǹkan ṣe kódò òṣìṣẹ́ sì tún ń ṣiṣẹ́ wo my god kọ́ ọkàn fúnra rẹ̀ ń brain lọ́lọ́nkàn fìyẹn ṣèkì ayé pé ẹ̀sìn yín ti pọ̀ ju ẹwà kan ṣe Ọlọ́run sì mú a lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ ń sọ pé wọ́n ń bó ńlá àkáyè sọ̀rọ̀ ní o ìbẹ́ tí ò ní rònú sọ̀rọ̀ o Ọlọ́run mú a lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹwòye graduate ti ń bẹnu ayé tí ń produce láàrin ọdún kan Nàìjíríà iṣẹ́ kí ni wọ́n ń rí ṣe wọn ò ríṣẹ́ kankan ṣe tó o bá wá nílà àkáyè tọpọlọ rẹ bá pé ibi tó ti sun ẹkún pé mẹ́wàá ti ṣe wá Nàìjíríà nítorí ẹ̀sìn tó o bá lọ airport ní ìjọ́kíjọ́ torí ọjẹ́ ni wo iye ẹ̀dá èèyàn tí ń fi orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn torí pé ayé wọn á fẹ́ kó rí bí wọ́n ti fẹ́ wàá wò dáadáa other country mélòó ni ń wá Nàìjíríà nítorí ayé títí wọn níbi òsì ti kọlù wárè ẹ̀sìn náà ni ó ti pọ̀ ju àwọn organize ìtàlẹ́ àwọn organize nǹkan kan jáde tí ó bòde lápò rẹ̀ sọ́dọ̀ àwọn tá a wí náà ìwọ decide pé ò ní sanwó kankan sí mọ́sálásí mọ́ nínú àsàlátù tẹ̀ ń lọ ni ó rí i pé yóò fojú pọ̀ nǹkan ó ṣe àáfàá yín ọ̀wá kan ṣe Ọlọ́run kàn fún lówó ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo churches tí wọ́n dálẹ̀ yìí ó ń là káyè lọ̀rọ̀ mi lè yé Ọlọ́run fi coronavirus ṣàpèjúwe fẹ́nìkọ̀ọ̀kan wa àṣì nírònú wo àwọn other country ìwé mélòó ẹ̀bá Chinese tẹ́ ń wá sọ̀nà lọ́dọ̀ wa láàrin àtàwọn kékeré kan wọn ò kàwé èdè wọn ní à ń sọ á sì dúró ti ilẹ̀ Yorùbá ilẹ̀ lómìn tí wàá gbé òòsà tá a gbọ́ nú ọ̀rọ̀ nù tàn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní dọ́là láyé ẹjọ́ ń táwa ń sojú kòkòrò tó ń lọ rà wáyé ní ìsìn ó ń là ká ìlú lòyìí tọ́dọ̀ wo ní fàlù sí wa onítùmọ̀ sí wa ìwọ náà má pé wètọ́ nǹka yìí ọkàn ń kà kọ́mọ rẹ ó lè fi ní communication láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ iwájú kó fi lè bẹ́lù mí sọ̀rọ̀ ní ibà l'opportunity àti ibi tí ó ti ṣe ìbò iṣẹ́ kíní afẹ́ fún bolo ti fẹ́ fi ṣiṣẹ́ Nàìjíríà níbi tẹ́sí ti pọ̀ jù yìí tọ́pọ̀lọ èèyàn ọ̀bá dàrú ẹ̀yẹn wo láàrin òpópónà mẹ́fà péré ní street tó wà tàbí láàrin kìlómítà 2 péré ẹ wòye chọ́ọ̀chì tẹ́ ẹ bà lójú ọ̀nà àtàgbòlé ẹ wòye mọ́sálásí àtàsàlátù tẹ́ ẹ bà lágbòlé àtòjú ọ̀nà sórí pé mẹ́wàá ti ṣe wá Nàìjíríà ní ntọ́ yẹ kẹ́ ẹ fi wá ń tẹ́ ẹ máa fi ṣe àfáà mi ń fi irun gbọ̀n gbọ̀kadà káàkiri kò rí gẹ́gẹ́ bíi problem iṣẹ́ náà lọ́kà kún lẹ́yìn tó yẹ á dájọ́ kò kọ́ máa bá wa tàgbọ́n àgbọn lọ́yẹ ọmọ àtà ò dèdèrìn bẹ́ẹ̀ ni sórí problem Nàìjíríà kò yí ẹnì kankan àwọn èèyàn fi ẹ̀sìn sápamọ́ sábẹ́ rẹ̀ wá modernize ọpọlọ láti pé kí làwọn náà fi sáyé títí wa wo àìsàn àti nẹ́fílẹ̀ àti tàjúùdì rẹ èmi ò ní yé sọ Ọlọ́run kí ọ yóò kí ọ ọba aláàánú lọ́lọ́run ọba sórí àwọn àgbàlagbà jẹ́ tí ń bẹ ní ọ̀dọ̀ títí wá yàtọ̀ sí ti ń bẹ lọ́dà country n tí ò yé kálukú pọ̀ sórí ti ń bẹ ní Saudi Arabia tó gbé kabẹ̀ láwọn àgbà àwọn àjẹ́ àwọn tuyur bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìṣe ti Nàìjíríà yìí kódà kò ní wọ́n bọ̀ wí tí wọ́n bá bọ̀ wí láàárọ̀ wọ́n bọ̀ wí lọ́sàn tí wọ́n bá fi ọ́lẹ̀ lọ́sàn wọ́n ń bọ̀ lọ́wọ́ alẹ́ má tara rẹ lọ wá ń tó ṣe déédéé ìràwọ̀ àwọn ọmọ tó ti báyé wọn jẹ́ kalẹ̀ mọ́jì wọ́n fa ìsùn ara wọn lé máa wò ó lọ béèrè lábẹ́rẹ̀ yẹn kí lọ bára wà àwọn ọmọ ẹmu tí wọ́n lè dáwọ́lé tí wọ́n máa ṣe gbogbo bí wọ́n bá ti máa kọ́ kí wọ́n lọ kọ́ ó rí páyé wọn padà san ọmọ ẹ̀dá padà pé wọ́n fi sẹ́ń lọ wọn lọ́jọ́ ọ̀la wọn padà fi gbáyé wọn ẹ̀sìn yìí ti pọ̀ jù ńlójósì ọ̀pọ̀ Nàìjíríà àkùkù sáyé wá àdánwò tara tí a náà wà ń bẹ lọ́tọ̀ sórí Ọlọ́run tó ń wo kì í sọba tó ṣe pé ọgbà kọ̀ọ̀kan máa dà láàmú gbogbo ìgbà tí wọ́n ní à ń pè Mákà tí wọ́n ń ṣe hajj lọ́wọ́ àrùpọ̀ Ọlọ́run wà ń bẹ ni Ọlọ́run bẹ lọ́dọ̀ àwa tá a wà Nàìjíríà tá a ti lọ hajj Ọlọ́run bẹ nínú odò ń bẹ nínú ẹja ọ ń bẹ lọ́dọ̀ ẹyẹ tí ń bẹ lórí òfurufú kì í sojú kan ló ti lè pọ̀ lọ́hùn wo ẹ̀yin ọba tún lágbára ló ní ọ lọ Mákà kò lè yí ọ kóòdì ní gbogbo ń tá a fẹ́ fayé ṣe láyé pọ̀ ọ̀nà tọ́jọ́dọ̀ Ọlọ́run ọba pọ̀ gbogbo àwọn àfáà wa tá à ń ṣàdúrà fún Ọlọ́run bá akẹwọn mọ́dọ̀rọ̀ wọn rú má bàṣẹ wọn jẹ́ lọ́ọ́ wò dáadáa èyí tó diwọ́ mọ́nú kú ń bẹ́nu wọn tádàwò kọlù ń panú ta ló fi kàn bí ọ̀sán àwọn ará bí bó o ṣe ṣàdúrà tó láṣìírí tó ìwọ náà rò dáadáa sọ yẹ kí wọn ó pẹ́ nìkan lọ́sàsì ọ ìwọ náà sì sọ pé nìkan sàsì ọ àbí ẹ lo nǹkan kan fún ọ sọ yẹ kó o nígbàgbọ́ pé nǹkan kan tó yẹ ọ̀ràn tó ń tàdúrà rẹ àtàwọn tí wọn bí ọ bí wọn ṣe ṣètò oh my god Nàìjíríà lẹ́ẹ̀tì máa iná dáná dábàá nù ẹ̀sìn ìwọ tó o mọ̀ pé àáfàá lára ọ nínú ayé pásítọ̀ lágbéran ọ̀tá àfihàn ọ sọ yìí o tún máa rò pásásì kan lè ràn kíní kan lè ràn ọ ń padà ràn wọn ìwọ tó ń tẹ̀lé wọn ní ọjà ara rẹ wà ń tọ́kàn lọ́rọ̀ ayé rẹ tó padà fi ṣayé títí ẹ torí pé àwọn tá à ń tẹ̀lé tá à ń pè ní kíní kan yìí wò ó oyè kálukú àtàwọn náà náà sàbìlìbìrì wọn ń pa ńlá ṣe kẹ́ ẹ má sì nǹkan wàtá ń sọ náà fúnṣà kò wọ́n sì ń yọ nǹkan sí ń kọ̀rọ̀ ọmọ sí o.